Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Fún ẹ̀yin tó jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá rèé lórí Ibùdó Ìtàn lẹ́wà ní Yorùbá Tales TV. Ibùdó ìtàn lẹ́ẹ̀ tí máa rí ìtàn ìdánilárayá lóríṣiríṣi wò àti àwọn ìtàn tí mú ìrántí ìgbà èwe yín padà. Ẹ sì tún jẹ ẹ̀bùn kékeré bí ẹ bá dáhùn àwọn ìbéèrè wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀. Ẹni tó bá sì gba àwọn àlọ́ wa dáadáa, a fún ní ẹ̀bùn kékeré kan. Ẹ̀kíní, ilé àpọ́n kìkì só, ilé rúgúdú kìkì só, kí ni o? Ẹ̀kejì, òkun wóyè, ọ̀sà ń wóyà, ọmọ burúkú torí bọ̀, kí ni o? Ẹ jọ̀wọ́ ẹ bá wa fi àwọn ìdáhùn yín sínú comment section wa. Bí ẹ bá wà lórí ìjókòó, ẹ bá ń jókòó dáadáa. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì wá nǹkan fìdílé, ẹ bá ń wá nǹkan fìdílé. Èmi ń bọ̀ náà o. Orúkọ tèmi ni Omidan Ọlọ́ládé. Ẹ máa wo Ibùdó Ìtàn lórí Yorùbá Tales TV ní YouTube. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Ẹ káàbọ̀ padà. Ní báyìí a lọ sí abala tó kàn lórí ètò wa níbi tá a ti máa pa àlọ́ àpagbè. Ẹ jẹ́ kí n kọ́kọ́ kí wa kú ọdún ná. A kú ọdún tuntun o. A kú ọdún, a kú ìyèdún, ẹ̀mí wa á ṣe púpọ̀. A ò sì ní fojú sunkún ẹnikẹ́ni. Lọ́dún tó kọjá à ń sọ̀rọ̀ nípa ìjàpá àti bùjé. Nígbà ìjàpá rí wípé bùjé yọ lókèrè, ó mú ejò tí ó pa tí ò tí ì pa tán tí sì ń japoró ikú lọ́wọ́, ó nà án sí ojú ọ̀nà. Bùjé ní tirẹ̀ ilẹ̀ ló ń wò bọ̀ o, pẹ̀lú omi rẹ̀ lórí. Àyà rẹ̀ ń já gidigidi, jìnnìjìnnì ló fi ń rìn bọ̀, kò sì rí ìjàpá rárá. Ìjàpá yára padà sínú oko rẹ̀, ó ń ju ọwọ́ àdá sókè bí ẹni tí ń ṣiṣẹ́ kárakára nínú oko. Nígbà bùjé rìn débi tí ejò yìí wà, ó tẹ ejò náà mọ́lẹ̀, ó sì rí wípé ejò náà gbéra, àti bùjé àti omi orí rẹ̀ ni wọ́n ṣubú papọ̀ o. Nígbà náà ló fi gbé ta tó sì pariwo sókè pé ẹ gbà mí, ẹ gbà mí. Ìjàpá sì súré bọ́ta látinú oko rẹ̀, ó sì rí i wípé bùjé ni. Ó ní hà, bùjé, ìwọ ni, kí ló ṣẹlẹ̀? Bùjé yára dìde kúrò nílẹ̀, ó sì tàdí mẹ́yìn, ó nawọ́ sí ejò tó wà níwájú, ó ní ejò yìí ni. Ìjàpá sì súnmọ́. Nígbà ìjàpá gbé ọwọ́ àdá sókè lákọ̀ọ́kọ́, ó fi ṣá orí ejò náà. Ejò yìí sì tún jà rànpàrànpà. Ìjàpá tún gbé ọwọ́ àdá sókè lẹ́lẹ́ẹ̀kejì, ó ṣá a láàrin, ẹ̀jẹ̀ tú jáde. Nígbà ìjàpá ní kóun gbé àdá sókè ní ẹlẹ́ẹ̀kẹta, ojúgun ara rẹ̀ ló ṣá, ó sì mọ̀ọ́mọ̀ ni o. Ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní dà ṣọ̀rọ̀ṣọ̀rọ̀. Ojú ọgbẹ́ náà ò tilẹ̀ pọ̀, ṣùgbọ́n nítorí pé òòrùn ti mú gidigidi, òun ló ṣokùnfà tí ẹ̀jẹ̀ sì ń dà gọ̀rọ̀gọ̀rọ̀ lẹ́sẹ̀ ìjàpá. Ìjàpá sì bẹ̀rẹ̀ sí ní pariwo. Ní kíá mọ́sá ni gbogbo àwọn aráàlú ti péjọ o. Nítorí ariwo tí wọ́n gbọ́, wọ́n sì débi tí ìjàpá àti bùjé wà ni wọ́n rí ìjàpá nílẹ̀ẹ́lẹ̀. Wọ́n sì wí pé ìjàpá, èmi ló ṣẹlẹ̀, kí ló dé? Bùjé ní tirẹ̀ ní ń domi lójú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ wípé mo mà ti dáràn lónìí o. Ìjàpá sì wípé oore ni mo ṣe, n ló dibi mọ́ mi lọ́wọ́ báyìí. Jẹ́jẹ́ ara mi ni mò ń ṣiṣẹ́ nínú oko mi. Bùjé lórí ejò ní ojú ọ̀nà tó sì ké pè mí fún ìrànlọ́wọ́, mo sì bọ́ síta pé kí n ràn lọ́wọ́, ni mo fi sára mi báyìí o. Láì fàkókò ṣòfò, gbogbo àwọn ọkùnrin ìlú tí wọn ò fẹ́ràn Bùjé tẹ́lẹ̀, wọ́n ní kíá ni kí Bùjé fa ìjàpá pọ̀n o, ó gbé ó dọ̀dọ̀ ọba. Gbogbo wọn kóra wọn dọ́dọ̀ ọba, wọ́n rò fún ọba. Ọba sì béèrè lọ́wọ́ ìjàpá ohun tí ó fẹ́. Ìjàpá sì wípé àyàfi dandan lá kí Bùjé pọ̀n òun délé òun kó wá máa bá òun gbé bí ìyàwó òun ni. Gbogbo wa la sì mọ̀ wípé kò sì sí ẹni tó lè kọ àṣẹ ọba o. Bó tilẹ̀ jẹ́ pé ohun tí ìjàpá fẹ́ kò bá Bùjé lára mu, ṣùgbọ́n kò ní ohun tí yóò ṣe sí. Nígbà náà ni Bùjé fa ìjàpá pọ̀n o, ó dilé ìjàpá, wọ́n jọ ń gbé ní lọ́kọláya. Nígbà ó ṣe fún bí ọjọ́ díẹ̀, Bùjé rò ó ní ọkàn ara rẹ̀ wípé kàkà kí n di ìyàwó ìjàpá, màá yàmọ̀nà para mi ni. Bùjé rò ó lọ́kàn ara rẹ̀ pé òun yóò wá nǹkan ṣe sọ́rọ̀ ara òun. Kò sì sí ibikíbi tí Bùjé bá rìn sí tí wọn kì í rán ọmọ ẹrú tẹ̀lé. Bó fẹ́ wọ balùwẹ̀ ni wọ́n rán ọmọ ẹrú tẹ̀lé. Bó fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ ni wọ́n rán ọmọ ẹrú tẹ̀lé. Bó sì fẹ́ lọ pọnmi lódò ni wọ́n rán ọmọ ẹrú tẹ̀lé. Ní ọjọ́ kan, Bùjé dágbére pé òun lọ pọnmi lódò, wọ́n sì rán ọmọ ẹrú tẹ̀lé gẹ́gẹ́ bí wọ́n ti máa ń rán. Nígbà Bùjé àti ọmọ ẹrú náà ń lọ lójú ọ̀nà, wọ́n dé oríta kan. Bùjé sì tọrọ àyè lọ́wọ́ ọmọ ẹrú náà pé òun fẹ́ sáré ṣègbọ̀nsẹ̀ lọ́ọ̀kan bẹ̀rùn. Ó gbé garawa omi rẹ̀ ti ọmọ ẹrú náà. Bùjé wọnú oko lọ. Nígbà ó ṣe díẹ̀, ọmọ ẹrú yìí rí i pé òun kò rí fìrífìrí Bùjé mọ́. Ó
ó wọnú oko láti lọ wá Bùjé, ó wá a títí kò rí. Nígbà náà ló fi gbé ta tó sì ké délé wípé òun kò rí Bùjé o, òun kò mọ ohun tó ṣẹlẹ̀ sí Bùjé. Àtìjàpá àti gbogbo àwọn aráàlú ló súré lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wípé kán mọ ibi tí Bùjé wọ̀ lọ. Wọ́n wo gbogbo àyíká ibẹ̀ títí wọn kò rí Bùjé, ṣùgbọ́n wọ́n rí igi àràbà kan ní ojúgun ibi tí Bùjé ti lọ ṣègbọ̀nsẹ̀. Bùjé ló bínú títí inú àbíjù ní Bùjé fi sọra rẹ̀ digi o. Gbogbo wọn sì padà sí ilé wọn. Ìtàn yìí kọ́ wa pé kí a má máa bínú àbíjù. Ó sì tún kọ́ wa pé kí ayé fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni, kí a má gba ìgbéraga láàyè nínú ayé wa. Ìfojú tẹ́ńbẹ́lú ẹni tí Bùjé ṣe òun ni kò jẹ́ kí gbogbo àwọn aráàlú fẹ́ràn rẹ̀ àti ìwà ìgbéraga tó ní. Ẹ bá wa fi ohun tí ẹ̀yin kọ́ nínú ìtàn yìí sínú comment section wa. Kí ẹ sì má gbàgbé láti sọ fún ọ̀rẹ́, ará, ẹbí àti ojúlùmọ̀ pé kí wọ́n máa wo ibùdó ìtàn lórí Yorùbá Tales TV. Èmi ti yín tòótọ́ Olúwabùsáyọ̀ ọmọ Òdúyọmí ni. Èmi lọmọ Ìjẹ̀bú-Igbó, ọmọ Òkè Àgbò-Bèje, Bèjé palẹ̀ ẹ̀ ó pàtà, ọmọ òkúta gògògò lójúde ẹbínúkú. Ẹbínúkú ò jẹ́ forí kàn án. Bí Elédùwà tèmi bá fẹ́, a tún máa ríra lọ́sẹ̀ tí ń bọ̀. Ire o. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV.